ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. Jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o. Ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. Jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o. Ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. Jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o. Ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. Gentleman ni mama wa Queen Salawa Abeni. Gentleman la wa ta wa nbi bẹ́ẹ̀ ni àwa ta wa Nigbati gentleman ni wa àwọn obìnrin wa gentlelady ni wa ejiro yìí la o baba Farida baba Faiza gentleman la wa Ọláwálé tó wà lẹ́yìn oti náà je àwọn kin ja bí a ṣe sọ gentlelady lo wọn gentleman la wa kẹ́nikẹ́ni kó má ṣe kíni kó má ti àwa lọ sí ìdí ìjà ó jà rárá ẹ tún kábọ̀ sórí ètò yìí Faaji Opin Ose lórí amóhùnmáwòrán tó ń sọ amóhùnmáwòrán ti yín amóhùnmáwòrán ti wa amóhùnmáwòrán Nigbati kí ló pè mí dò mí bẹ́ẹ̀ ni Queen Salawa Abeni mama o kẹ́ pé mami sexy mama Suzy mama waka modernizer mama kò tí ìyá ń sìn yìí ẹ sì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣe mọ̀ kí láti bẹ̀rẹ̀ ètò yìí àwọn bàbá làwọn pé kí ló dé ẹ jẹ́ ká mú màmá wa náà wọlé lè láṣẹ ní bọ́nà ọmọ kékeré ni ẹ ti gbádùn eléyìí orin ẹ̀ níyì a sì máa sọ̀rọ̀ nípa ìlú wa Nàìjíríà ìyẹn wà lóde kejì lọ́hùn àmọ́ lẹ́ni yìí bí ìyá ṣe ń fún wa ládùúrà tí ìyá ń fún wa níṣì tí ìyá tún ń fàlejò sí fún wa so ní àjò àgbọ̀ṣì tí ó wọnú ra wọn a dẹ̀ tún máa kíra kú oríire àwọn táyọ̀ nàná lè ní congratulations ló ń pè ìyá ní ká congratulate ara wa bàbá ẹ kíyàwó yín congratulations màmá ẹ kọ́kọ́ yín congratulations ẹ̀yin ọmọ ẹni kan torí pé kí ni oríire náà ní gbogbo àwọn àṣẹ lágbára Ọlọ́run nǹkan tá à ń retí yẹn yálà orí ọmọ ni o orí iṣẹ́ ni o orí àlàáfíà gbogbo nǹkan tá à ń retí ẹ jẹ́ àkíra wálẹ̀ pé congratulations ọ̀rẹ́ mọ ó gbá ski lẹ́nìí ọ̀sẹ̀ tó kọjá bàbá wa Orlando bàbá la mú wọ́n gbádùn ẹ̀ gidigidi wọ́n tẹ̀túbẹ̀rẹ̀ ń pé ṣé àmọ́ bàbá rí ni ń pé àwọn òtẹ́ tí ìrétò tó yẹ pé bàbá wa ní àmọ́ bàbá rí o nǹkan táwa jókòó ṣe lórí ètò yìí ni pé olórin tó bá ti máa gbádùn pàápàá àwọn olórin àgbàlagbà ó jẹ́ pé bóyá pé à ń fẹ́ fi bẹ́ẹ̀ máa gbọ́ wọn mọ́ nsìn àwa jókòó àgbè wa bàbá Orlando wọ̀ àti ní ẹ̀yìn yìí ti dá àwọn ẹbí yín tẹ́ fi sílẹ̀ kọ́lọ́run ṣe kíni kó wà pẹ̀lú kí Salawa Abeni màmá wa sọ mi pé ṣebí lọ́fẹ̀ẹ́ ló fún wa kò gbowó lọ́wọ́ kò gbowó lọ́wọ́ èmi ó fún wa lọ́fẹ̀ẹ́ àbí kò gbowó lọ́wọ́ tiẹ̀ kò gbòbì lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ẹ kó jẹ́ nù àwo congratulations fún Salawa Abeni. ṣebí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ṣebí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ṣebí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa iṣẹ́ Olúwa àwòyanu ni iṣẹ́ Olúwa àwòyanu ni Ọlọ́run gbogbo kò dẹ̀ gbòbí o gbogbo nǹkan gbogbo tó fún wa látẹ̀kùn o ṣebí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa iṣẹ́ Olúwa àwòyanu.
àṣà wa èdè ẹgbẹ́ mi ìyá ṣe sọ ìyá ní ká máa ṣọ́ra fún wọn ìyá ní máa ṣọ́ra fún wọn kémi náà máa ṣọ́ra ẹ̀yin tẹ̀wọ́n lẹ́ẹ̀ máa ṣọ́ra fún wọn ilé ayé láti bá àwọn tó ń bẹ jẹ àwọn tó ń bẹ mu tó bá yí ìṣẹ̀pà yẹn ni pé tí nǹkan bá ṣe kí ni tí nǹkan bá tán ọ̀hún náà lọ́ máa ṣe kí ni ọ̀hún náà máa sọ̀rọ̀ ẹ̀ láì dá ilé ayé ni má para ẹ̀ torí ẹ̀ nọ́mà ni family ń da ni ẹbí ń da ni ọmọ kan ń da ni ìyàwó kan ń da ni bó ṣe wà nìyẹn máa ṣọ́ra fún wọn tó ń bẹ̀jẹ̀ wọn tó ń bẹ̀ mu tó bá yí ìṣẹ̀ padà wá sọ̀rọ̀ ẹ lẹ́yìn Faaji Opin Ose náà ni congratulations láyọ̀ nàná lẹ́yìn gbogbo ẹni nífẹ̀ẹ́ pátápátá la dúpẹ́ lọ́wọ́ yẹn tẹ̀ ń gbádùn yà dúpẹ́ bu lọ́wọ́ yín láti Kogi ni láti Abẹ́òkúta láti Ìbàdàn láti Oǹdó láti Abidjan láti gbogbo ní pátápátá ní sáà wá ṣe kí ni mẹ́sẹ̀jì ẹ̀kọ́ máa tó di WhatsApp yẹn bẹ́ẹ̀ ṣe ń gbádùn ká máa mọ̀ ìjíròrò yìí láwà ń bí Ọláwọlé wà ń bí àbúrò mi stubborn náà wà ń bí gbogbo iṣẹ́ nígbà tí gbogbo ní pátápátá àkókò àlẹ̀mọ́dún sísítà mi Dayọ̀ Amusa ọ̀sẹ̀ yìí ni ọjọ́ ìbí yín ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀dún láyé orí mi ní òmòdé o. alẹ́ mi lábẹ́ ní Salawa akọrin gidi èmi mo kọrin fàgbàlagbà tó mú jójó mo kò sọmọ fẹ́ni bọ́ọ̀dì àfàṣà bí mi kúnà o. mo kò ṣàbúrò fẹ́ni bọ́ọ̀dì àfàmọ́ kẹ́bí ń taṣà bàjẹ́ bí sí. Abẹ́ni adé kan Salawa tó mo kò ṣẹ̀gbọ́n fẹ́ni bọ́ọ̀dì àfàdékúnlé Kamilu o. èmi kò ṣe ya fẹ́ni bọ́ọ̀dì àdẹ́kò kìkì ọ̀la o. àmì náà á jẹ́ o. Adẹ́pàkàn jídìrí ṣùgbọ́n tó rẹwájú. Àfọwọ́délé tó ń jẹ́ Síkírù Àkànní. Àfọlákúnlé mi o, máa ń bọ̀ ṣẹ̀rí fún Àtàndá. Abẹ́ni adé kan ṣẹlẹ̀ lọ́wọ́. Mùmí lédí kan wà ká fún yìí o. Màdélé ro tìmí dúró jàyé. Ọkọ̀ Bọ́lá, bàbá Bùkọ́lá, bàbá Olúṣọlá, bàbá Olúwakẹ́mi. Ọmọ ibi dùn dúró jàyé. Ọmọ Èkó fẹ́ ní ra dúró jàyé. Airport director, àwòsàn bá director Bátúndé. Àlàbí Adé ọmọ Hasan ni o. Ọmọ létí ṣíkú ìmáàmù ní Lájíkì. Sọba director Bátúndé. Àlàbí Adé bàbá Saidi. Bàbá Rìlíwánu Túndé bàbá Sẹ́nà. Àwọ̀ Àkànní Mahmudu Wàhábù o. Ọkọ̀ Àdíjà Kúkúrà tù orí tó tó fẹ́. Àkànní bàbá lédí kan ìyàbọ̀ o. Mahmudu ńlẹ̀ bàbá Asisi o. Bàbá Lùkàn ni o. Òyìnbó ní bàtà ọmọlé ń bọ̀rọ̀ o. Láfọ̀njá ní Kwara State o. Ẹ tọ́jú Àyìnlá Ẹlẹ́ṣinà Ṣírù Bello. Ọkọ̀ táyì bá tu ọkọ̀ Adébímpé. Bàbá Adé ní Àyìnlá Adémi o. Ọmọ aráàlú Màjòná Ṣírù o. Ẹ tọ́jú Dẹ̀bùtì Bákàrẹ̀ Ìṣàkọlá. Ọkọ̀ Básírà tù bàbá náà ìmọ̀ o. Ẹ tọ́jú Ọlárẹ̀wájú Jamiu Jimoh o. Ọmọ Ọládà ni ọmọ wọn ní Lájíkì. Ẹ tọ́jú Olúṣọlá Sákàríyàwó o. Ànàbà ń kó ṣé mi o. Ní kó dùn orí o. Ọkọ̀ Rísí máa tù bàbá Rúkì. Bàbá Fáfáyà tù bàbá Sọdíkì o. Ẹ tọ́jú Arẹwà tó ń jẹ́ Kọ̀dírì o. Ọkọ̀ Fáwùsà tù ọkọ̀ Rísíkà. Bàbá Físì bàbá Abíọ́dún. Dàrẹ́tọ̀ Àjíkálà Nọ́fì o. Ẹ tọ́jú Ọlákúnlé mi o. Ìṣọ̀lá Adé mi o. Ṣàkìrù dì mi o. Àtọ́yẹ pé ọkọ̀ ọmọrọ̀ ń tẹ̀jì ọkọ̀ títí. Boys director. Àbúrò Fáwùsà tù àyà ṣe kò ní. Tọ́jú Adékúnlé Súrájú dì mi o. Ayọ̀délé mi o. Ọkọ̀ Sídíkà tù o. Bàbá Hamidi o. Bàbá Rúkáyà tù o. Òyìnbó mọ́tò dílà o. Ẹ tọ́jú Mọ́ṣúdì Àdìsá Adé. Abíọ́dún. Ọkọ̀ Ṣẹ́rífà tù àmọ̀ pé Adé mi o. Ńlẹ́ àti tó sin ara wa ni. Ẹ máa bá ń tọ́jú Àyìndé o. Ọkọ̀ náírà bọ́dì kùdìkùdì. Ẹ tọ́jú Owólabí. tẹ̀rí bí ìyá ṣe ń bọ́ lọ Abẹ́ni adé kan ṣẹlẹ̀ lọ́wọ́. báàmì ẹgbà yìí Mùmí lédí kan wà ká fún yìí o. Ó ń kọ́ nírí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Abẹ́ni adé máa dàgbà máa jẹun ọmọ. àmì màmí Èmi pẹ̀lú kìkì ìlàjọ màgàrà pa ọdún. Ọlákúnlé kò ní bùkún onírúurú Àtàndá. ẹgbẹ́ tẹ̀ gbọ́ Ẹ̀sùn mọ́
ṣe o. Wọ́n tún láṣẹ́wó ní mí. Ẹ ń bẹ̀rù. Wọ́n là ń tẹ́ lọ́kùnrin. Àwọn tí wọ́n tẹ́ lọ́kùnrin. Àwọn ó máa jẹ́yà òkété. Èmi tí mo tẹ́ lọ́kùnrin. Mi ń wo máa jẹ́yà mi náà. Gbogbo èkúté fún mi yóò dùn mí Salawa tí mo fà. Òun lẹ́ gbọ́ bó ṣe lọ yẹn bàbá máa ń fi yé wa pé wọ́n pè wọ́n lóríṣiríṣi orúkọ wọ́n pọ̀ wọ́n láṣẹ́wó bàbá ní pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ fàájì ṣì ń lọ nǹkan tó bá ṣe ẹ́ má bẹ̀rù wọ́n lè pè é lórúkọ tó bá pè é má gọra ẹ̀ rárá ẹ̀wọ́ ṣáà máa ṣe nǹkan tó ń ṣe lọ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ máa ní àwọn èkúté wọ́n pè mí lórúkọ oríṣiríṣi àmọ́ ṣé kí ni èmi ò rán wọn òun ni ká máa pẹ́ pé ẹ fúnra yín confidence ayé máa sọ̀rọ̀ àmọ́ nǹkan tó bá sọ máa yẹ kó ṣe kí ni máa yẹ kó wú yẹn dáhùn Faaji Opin Ose náà ẹni bá ṣe ń gbádùn ẹ̀yin ìyàwó ilé ẹ ti jó lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́nìí ní ìtorí kí ni màmá wa representing all the mothers lá fún yín lẹ́nìí ẹ jẹ́ àwọn àjọ ká máa yọ màmá wa sì ń bá lọ a sì máa kíra kó ire náà mẹ́sẹ̀gì yẹn kó máa lọ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ obìnrin tó bá tún fẹ́ kó máa lọ má dá tí ìgọ́ra wa màmá sì fẹ́ fún wa nǹkan bì ó dùn gan láàrin. wọ́n dé wọ́n ìjẹ́ jọjọjọ kọrin ẹ̀sìn jẹ́ jọjọjọ. ìyá fẹ́ pé kò séèyàn kankan bí ìyá there is no one like mother sí wọ́n sé mi àwọn tó ti lọ kọ́ lọ́ọ́ bá àtọ̀run tẹ̀ wọ́n tó àlẹ́ kọ́ lọ́ọ́ bá àtọ́jú wọn ẹ gbọ́. There is no one like mother to me. No matter how poor she may be, Afra Fofalan, Afra Flopatis, no one like mother to me. There is no one like mother to me. No matter how poor she may be, Afra Fofalan, Afra Flopatis, no one like mother to me. There is no one like mother to me. Ẹ̀kọ́ fún gbogbo òye ẹ̀kọ́ kàn wọ́n ya gbọ́ ẹ pé wọ́n kẹ́kọ̀ọ́ rìn fún wọn. Afra Flopatis, no one like mother to me. There is no one like mother to me. No matter how poor she may be, Afra Flopalan, Afra Flopatis, no one like mother to me. Gbogbo inú mi dùn ó pé mo jọba olórin. Ṣètì máa ń káàtì fún congratulations a máa gbára wa lọ́wọ́ sí i pé a kú oríire a kú oríire a kú oríire. Mo kọrin gbọ́dún kan inú bá wọn bá mi wọ́n ń kọrin mọ́nú wọ́n ń fẹsẹ̀ jọlẹ̀ o congratulations fún mi máa wọ ẹ̀ wá. Congratulations fún mi máa wọ ẹ̀ wá. Ẹ̀mí máa wọ ẹ̀ wá fún mi máa wọ ẹ̀ wá. Fún mi máa wọ ẹ̀ wá. Fún mi máa wọ ẹ̀ wá. Congratulations fún mi máa wọ ẹ̀ wá. Congratulations fún mi máa wọ ẹ̀ wá. Èmi ò kọrin tí kò bá gbà mú. N kò kọrin tí kò fọkùn yọ. Bẹ́ẹ̀ ni màá mi. Wákàtí mo gbà Abeni Ade Salawa. Always champion l'Abeni Ade Salawa. Wákàtí mo gbà Abeni Ade Salawa. Èmi kò kọrin tí kò bá gbà mú. N kò kọrin tí kò fọkùn yọ. Wákàtí mo gbà Abeni Ade Salawa. Always champion l'Abeni Ade Salawa. Wákàtí mo gbà Abeni Ade Salawa. Mo kórìí dé. Ìdí mi o, Salawa yìí kọrin gidi, síngàgàlà o. Ìdí mi o, Salawa yìí kọrin gidi. Mo kórìí dé. Ẹ tún tẹ́wà àdúrà ń pé ìyá tún fẹ́ ṣàdúrà bá ṣe ń jó àdúrà ń wọlé tẹ̀lé ẹ dákun tẹ́wà àdúrà yín sì ìyá fẹ́ ṣàdúrà fún wa ẹjọ́ ẹ má ti jójú ẹ tẹ́wọ́ torí pé ó ń wọlé sí ìyá tó fẹ́ ṣàdúrà fún wa Faaji Opin Ose náà lórí Nigbati àwa ń bì. Ìdí mi o, Salawa yìí kọrin. Ẹ tẹ́wọ́. Ọlọ́run ọba mo gbójú mi sókè. Ó ṣe ń gbógun kò ní ràn mí o. Bàjẹ́ ń gbógun kò ní ràn mí o. N ó yan lójú ọ̀tá mi o. Ó yan lójú ọ̀tá mi. Ewúrẹ́ wọlé mi, mo yẹ gbà mo lé lọ.
àlùjọ ń bọ̀ wálé máa já sí àlùjọ ń bọ̀. Àgùn ń gbọ́ ètò ní ìyàtọ̀ àmújó gidi ìyá tún gbà lọ́rọ̀ ó yẹ tí bàbá mi ìyá ṣe ń sọ. Abeni Salawa jẹ́ kó máa pẹ̀pẹ̀ káyé ìgbà tó lọ́rùn tẹ̀lé ìmọ̀ oníṣẹ́ òkun wa Salawa. Àlùjọ. Lọ́wọ́ Ọlọ́run láti jó lẹ́ni torí pé ọdún ń bọ̀ láti bì happy ẹ̀ à ń sọ̀tọ̀ lẹ́ni ìyá gbàlù ó ń gbàlù sí ìdíwọ̀n adúpẹ́ lọ́wọ́ ẹ ṣáà ní kí mẹ́sẹ̀jì ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ kó máa lọ bẹ́ẹ̀ ẹ kó máa lọ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ màmá wa ń pé àwọn ènìyàn yóò ń lọ ètò náà dùn àwa gan ń bò ogún bí yìí ẹ má ti lọ o a sì máa sọ̀rọ̀ ń pa ìlú wa Nàìjíríà lódì kejì ìyá sọ̀rọ̀ nǹkan láwo yẹn ní 1992-93 kó tó dìbò wọn abẹ́lé àti tó fà ọmọ nǹkan tí ìyá mú jáde nínú àwo yìí a máa sọ ní sìn tó jẹ́ 2020 àwọn àmọ̀ bóyá ṣé ó ti yí padà ni àbá ń padà sẹ́yìn ẹ bá díẹ̀ ń tẹ́ gbọ́dọ̀ ẹ bá dìde tí mí ìsẹ́ wọn kan tó sọ́ngbà yẹn à ń mú padà wọ̀ sí ṣé Nàìjà ń lọ síwájú ni àbá ń padà sẹ́yìn ó kù díẹ̀ ká gbára wa lọ́rọ̀. wọ́n ti gbàgbé Abeni ní tíṣà tó ń kọ́ wọn ní kọ́tì kó ọgbọ́n Lagos. Àwọn tó dùn tó kí tó ṣe ni ijó wà ń bẹ ọgbọ́n wà ń bẹ kí lẹ tún fẹ́ ìyá fẹ́ sọ fún yín. ara ní wọ́ọ̀dù láyé wọn náà ló lè rẹ̀ nílé ní wákà fún yín ọ̀ọ́dẹ ṣàtún ṣálájẹ́ o fún gbogbo lórí ọ̀ọ́dẹ ṣàtún ṣálájẹ́. ìjókòó ẹ̀dá sọ̀rọ̀ nípa Nàìjíríà kágbára lórí Faaji Opin Ose ní ìjíròrò yìí láwọn àbí ìláwálé ní kẹwàá dúpẹ́ lọ́wọ́ tó jẹ́ kí gbogbo ẹ̀dùn kó máa jáde dáadáa ayọ̀ bá sọ wọn bí pẹ̀lú ọmọ olódùgbò lọ́rẹ̀ lóńdó sèrí general apá kejì á sọ̀rọ̀ nípa ìlú wa Nàìjíríà àwa mú síra wọn àkọ́gbọ́ agbára lọ́rọ̀ Faaji Opin Ose náà ni thank you. ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dáa. ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dáa. ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dáa o. ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dáa. ó ti dòṣèlú ẹlẹ́ẹ̀kẹta lè yí ó ti tó kí gbogbo wa mọ̀. ó ti dòṣèlú ẹlẹ́ẹ̀kẹta lè yí ó ti tó kí gbogbo wa mọ̀. ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹgbẹ́ méjì tán fà kalẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dáa. ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹta o ẹ jẹ́ ká sowọ́pọ̀ kó lè dára o. ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà apá kejì tá à ń lọ ta délé rẹ pé àti ijó èmi gan ti láàgùn àwọn tó wà lẹ́yìn òde gan ti ẹgùn ti wà àlejò ti pọ̀ jù. Màmá Salawa Abeni sexy mama ẹ pẹ́pẹ́pẹ́ iṣẹ́ yóò lè parun ẹ gbàgbé tó bá jẹ́ wákà ní màmá ni yín Ọlọ́run àjẹkẹ́ Ọlọ́run àjẹkẹ́ pẹ́pẹ́kẹ́ jèrè ọmọ yín. ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká sọ́pọ̀ kó lè dàrú nìyá wa ń sọ ní apá kejì yìí. Àwo yìí ọdún tó ti pẹ́ sẹ́yìn ni àwo yìí ni wọ́n ti jù sọ́jà àmọ́ ìyá mọ̀ràn kọ́kọ́ jáde nínú àwo yìí tèmi wá jókòó tèmi wò ń gbòkè ọmọ nǹkan tí ìyá sàn gbà yẹn kó jẹ́ ṣòro tó ń dààmú wá ń gbà yẹn ẹjẹ́ àmúwọ̀ sìn yìí ká wá ṣe pọ̀ mọ́ra wọn bóyá kí ni bóyá à ń lọ wájú ni
èmi ò ní sọ pé bóyá èdè kejì àmọ́ ẹ̀yin tẹ́ wọ́n ń lé ẹ̀yin náà lẹ́ jókòó wò ìyá ti ní ọ̀rọ̀ ṣèlú ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká sọ pọ̀ kó lè dára òun nìyá ń sọ kí wọ́n tó dìbò Abíọ́lá àti tó fà lélẹ̀ ìyá mọ̀ nǹkan kan jáde ọmọ nǹkan tí ìyá sọ tó jẹ́ ṣòro ń gbà yẹn ṣé àwọn kinní yẹn náà sì jẹ́ ṣòro ń sìn yìí àbí a ti gbọ́n sí àbá ti dàgbà sí ẹ gbọ́ bí ìyá ṣe ń sọ́nà àwọ̀ ìka náà máa mú wá fún yín. ẹ jẹ́ ká sọ̀wọ́pọ̀ kó lè dára o. jàgídíjàgan ò pé kí ẹrẹ́ kọjá. ẹ jẹ́ ká sọ̀wọ́pọ̀. ìyá sọ pé jàgídíjàgan kí yẹn ré kọjá lọ́dún tó ti pẹ́ sẹ́yìn ìyá ní jàgídíjàgan kí yẹn ré kọjá ẹ jẹ́ ká wá wò ó nísìn ṣé nísìnyí tá a bá fẹ́ dìbò ẹ jọ ṣé jàgídíjàgan ṣì wà ṣé ládùúgbò tí wọ́n máa ń jà tí wọ́n sì ń bẹ́ra wọn lórí ẹlẹ́kọ̀ọ́ tàwa wà tí wọ́n bá fẹ́ dìbò wọ́n ń jà tí ẹ pé ẹ̀mí gan máa ń sọnù ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Rivers ní ìsìkọ́dán ní Port Harcourt níbọ̀ ni ẹ̀mí sùn lọ ilẹ̀ Haúsá jàgídíjàgan tí ìyá sọ pé ó jẹ́ ṣòro ń gbà yẹn pé ká jẹ́ kó kọjá lọ́dún tó ti pẹ́ close to 30 years ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn jàgídíjàgan yẹn àtìjókòó lẹ́sìn ṣáà ń lọ́wájú ní àbá ń padà sẹ́yìn ẹ máa tẹ̀lé àwọn yẹn bá ṣe mú bọ̀ Faaji Opin Ose náà ni. jàgídíjàgan ò pé kí ẹrẹ́ kọjá o. ẹ jẹ́ ká sọ̀wọ́pọ̀ kó lè dára o. ẹ má torí owó tàbó yín fẹ́ lómìíràn o. ẹ jẹ́ ká ìyá ni ẹ má torí owó tàbó yín fẹ́ lòmíràn ṣé ti ń gbowó lọ́dọ̀ yín ẹ ti ń gbowó dìbò àbẹ́ ẹ̀ ń gbowó dìbò ẹ̀ ń gbowó dìbò ìyá ní tẹ bá ṣèlérí ẹ mú lérí ṣẹ ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣèlú ẹ mú lérí yín ṣẹ àwọn yìí ti pẹ́ o ìṣòro ẹ̀dẹ̀ fi ń kọjú fún àǹsì ìyá wa ń sọ ọgbọ̀n ẹgbẹ́ bó ṣe SDP àbí NRC ìṣe APC àbí PDP àbí ìṣe APC àbí PDP àbí gbogbo nǹkan tí ìyàsọ́ ti ìṣẹ̀lẹ̀ ń sìn ẹni tó bá wà ń bẹ̀ ẹ rántí Olúwa ọmọ Nàìjíríà ń bẹ̀bẹ̀ ẹ rántí àwa mẹ̀kúnnù ẹ rántí àwa mẹ̀kúnnù ẹ má jẹ́ kó dàbí ìgbà kan tá à ń bára wa jà nítorí owó òun nìyà ń sọ yìí o lọ́dún tó ti pẹ́ à ń kúrò lójú kan à ń padà sẹ́yìn ni àwọn olóṣèlú ò ṣàánú wa òun nìyà ń sọ yẹn à ń tẹ̀síwájú à ń padà sẹ́yìn ni a sì ń gbowó à ń gbépo à ń gbáyọ̀ àwọn olóṣèlú ò mú lérí ṣẹ àwọn olórí wa ò ṣe dáadáa kí ló dé òun nìyà ń sọ yìí òṣèlú Nàìjíríà ẹ má jà òun nìyà ń sọ yìí o àwa ní ká mú jáde fún wa nù àwo congratulations ni bó ṣe ń lọ yìí àwa sọ ti wa náà kí ló ń ṣe ní. ìbí náà Salawa Abeni orin sọ Salawa Abeni. ẹni tọ́lọ́ bá yàn sípò òun lẹ́ ń gbọ́ yẹn ẹni tọ́lọ́ bá yàn sípò kó jọ torí Ọlọ́run kó ṣàánú wa kó tún Nàìjíríà ṣe ẹni tọ́lọ́ bá yàn sípò kó tún Nàìjíríà ṣe tún Nàìjíríà ṣe APC PDP òun nìyà ń sọ yìí ẹni Ọlọ́run bá yàn sípò yẹn o ẹni Ọlọ́run bá yàn sípò yẹn o kó ṣàánú ajé o kó tún Nàìjíríà Haúsá Ìgbò Yorùbá àwọn ò fẹ́ ká pín o àmọ́ tó bá yẹ ká pín tí ló máa fi dání ká pín àmọ́ pẹ̀lú kátà ní tó ń ṣẹlẹ̀ ṣe NDDC ló ń ṣe probe yẹn ẹni tó ti tọ́ ní kó sọ̀rọ̀ bó ṣe náwó lórí amóhùnmáwòrán bá dẹni tó ń dákú wọ́n ní kó sọ bó ṣe náwó ò ń dákú ẹ̀dẹ̀ náà fẹ́ pín ṣé pínpín ni solution wa Haúsá Ìgbò a fẹ́ràn ra wa àmọ́ wọn olóṣèlú ò jẹ́ ká fẹ́ fẹ́ràn ra wa wọ́n fi ń kó nǹkan sápò ni àwádìí ṣe lè ra ní ká mú yẹn jáde nínú àwò yìí ni ká lè fi kọ́ra lọ́gbọ́n à ń gbowó à ń gbòbì a sì ń jà àwọn olóṣèlú ò mú lè ríṣẹ́ wọn ń ṣàánú àwọn mẹ̀kúnnù kí ló dé òun lẹ́yìn àti jó níbẹ̀rẹ̀ àmì láti fi kọ́ra lọ́gbọ́n lélẹ̀ yìí màmá Salawa ẹ̀ ṣe gan àwa láǹdì ń sìn yìí àti fẹ́ parí ẹ̀ ṣe ìyá múbì kan jáde kàtàrí fífẹ̀ yẹn parí ẹ̀ Faaji Opin Ose náà ni amóhùnmáwòrán nígbà. ẹ jẹ́ ká jẹ́ púpọ̀ ká tó lọ o ẹ jẹ́ ká jẹ́ púpọ̀ ká tó lọ ilẹ̀ gbé tẹ̀sí tẹ̀lẹ̀ nìkan èwo lẹ́gbẹ̀ tẹ̀sí tẹ̀lẹ̀ nìkan ilé ayé tàwa yìí kọ́ àfọwọ́bà sílẹ̀ ní àbílẹ̀ ayé tàwa yìí kọ́ àfọwọ́bà sílẹ̀ ní àìlé ayé ilé asán ẹ jẹ́ ká jẹ́ púpọ̀ ká tó lọ ẹ̀yin ó nínú lẹ́yìn o. ẹ tẹ́tí ẹ gbọ́.
tẹ́bá bí mi lè rè má rí wí tẹ́bá bí mi lè rè má rí sọ o ohun tó sọ mí lónìí wàásù o tẹ́bá bí mi lè rè má rí sọ para 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 tẹ́bá bí mi lè rè má rí wí tẹ́bá bí mi lè rè má rí sọ o ohun tó sọ mí lónìí wàásù o tẹ́bá bí mi lè rè má rí sọ para 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 tó bá lówó lọ́wọ́ ayé ẹ̀rọ ń wí tó bá kọ́lé mọ́lé ayé ẹ̀rọ ń wí tó bá ṣe ń rere ayé ẹ̀rọ ń wí kódà kó má ní kọ́bọ̀ lápò ayé àrí ìṣe sọ ẹ̀dẹ̀ lọ́rọ̀ wáyé ilé ayé ìmàlẹ́ para 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 kódà kó má ní kọ́bọ̀ lápò ayé àrí ìṣe sọ ẹ̀dẹ̀ lọ́rọ̀ wáyé ilé ayé ìmàlẹ́ para para para. ìwọ tó bá tẹ́tí gbọ́ nǹkan tó wà lórí ètò tí ìyá sọ tó dẹ̀ gbọ́ lórí amóhùnmáwòrán tó wò báyìí ṣe kò yẹ kó fún rẹ̀ ń wà lámọ̀ kò sí nǹkan tó bá ṣe láyé ń bí ayé á sọ̀rọ̀ ó kọ́lé ó ralẹ̀ ó ní mọ́tò ó fẹ́ yàwó kó tún má wà ní kọ́bọ̀ lápò kó má rí ṣe rárá ayárí tiẹ̀ sọ kí ló ń ṣe yín tẹ́wọ́n ń fúnra yín wàhálà ẹjọ́ àṣẹ tá a máa ṣe ká sùn ìyàrá ká má fúnra tó bá ṣe wá kó ṣe kó gbádùn ayé ẹ̀ ṣe dáadáa má ṣe bàjẹ́ séyàn òun ni kókó kó má ní kọ́bọ̀ wèrè títí wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ lè ṣe fún un àgbàdúpẹ́ pé tòní ìlọ́bó ṣe yẹ kó ládúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ màmá wa pín Salawa Abeni adúpẹ́ lọ́wọ́ yín màámi agbádùn àwòyìn congratulation àlọ́ kọ́ wọn ará ilé náà ṣe kí ni wọ́n gbádùn ẹ̀ ẹ̀yin tẹ́ gbádùn ẹ̀ náà ẹ jẹ́ ká mọ̀ lórí WhatsApp pé ẹ gbádùn ẹ̀ gbogbo ẹ̀yin lónìí fún pátápátá làákí pátápátá làákí kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fáwọn náà ìpowó tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ ká mọ̀ ṣókí náà ni a fi síbẹ̀ kí ló ń ṣe yín àwọn náà ni èjìrò yìí lọ́wọ́ bá mọ́ Abonifa Ọláwálé ọmọ tẹ̀mọ́wọ́ àbúrò mi tó ṣú ọ̀nàpọ̀lẹ̀ òní dàrú Sunday ayé ọba sàn pẹ̀lú àbúrò mi kan wà ń bì àwa wà ń bì kò sí akókò àlẹ́mọ́dé mú aṣọ pé Queen Salawa Abeni láàrin lẹ́ni congratulation láti alágbára ló gbé jáde 1991 way back ni ọ̀rọ̀ tá a tán pa Nàìjíríà ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká mọ̀ sáà lọ́wájú ní abá ń padà sẹ́jẹ́ àmọ́. mo sì máa jọba orin kù báyìí lọ sí báyìí lọ mo sì máa jọba orin kù báyìí lọ. Akóyọyọ ni ó kàn lẹ́sẹ̀ o, ẹlẹ́sìnsì mọ́tò mo tún ti wí ọkọ̀ ìjọba ni ó kàn lọ́rùn o, bí mọ́tò bá ń bọ̀ kò níyà o, bí mọ́tò bá ń bọ̀ kò níyà o, àní ẹlẹ́sìnsì mọ́tò ọkọ̀ ìjọba ni ó kàn lọ́rùn o, ẹ̀yin tàbẹ̀ ní ṣe bí dẹ́mi lá.